jíìdù ọmọ Ṣóyẹwù ìṣẹ̀lẹ̀ ńlá àti ń bẹ lórí àtẹ́gùn ọmọ wọn nílùú àgọ́ òwòye ṣọ̀ṣẹ́ náírà pa àmẹ́yẹ lù ú àmọ́ kì í lọ́ba lọ́ba àmọ́ kì í lọ́yè lóye àmọ́ kì í lọ́tọ̀kùlú àtẹ̀yàn ọ̀jọ̀gbọ́n ẹ̀yìn nílàákàyè káàkiri ayé ẹ̀ka alẹ́ o àti ń bẹ lórí ètò ìrí ayé ìṣẹ̀lẹ̀ ńlá ń talẹ́ òní ìyẹn ní ìkànnì Tùngbá FM 100.9 ní ìtàlúwo Ìkòròdú àti ń bẹ̀ báyìí wọ́n ẹ̀ tẹ́ mọ̀ wò á kétékété lójú àwòrán ìyẹn lórí Facebook yín ẹ lọ sáàṣì fún ìṣẹ̀lẹ̀ ńlá fans club bẹ́ẹ̀ bá ti sáàṣì fún ìṣẹ̀lẹ̀ ńlá fans club lẹ́ẹ̀mọ̀ wá kétékété ẹ kálẹ́ o ẹ kú kalẹ̀. ìlú tìtìtì ní gbogbo ọjọ́bọ̀ Thursday òní kẹ́ ẹ máa pàdé ẹ̀ ọmọ ọba Olúṣọjí Ìdòwú Ṣóyẹwù ìṣẹ̀lẹ̀ ńlá ètò alábàárìbì ètò àtọpinpin ìfòmúfilẹ̀ yọ àwọn oníbàjẹ́ sí gbangba kí wọ́n bọnú ìwé ìtàn àgbáyé bó o bá níṣẹ́ ibi lọ́wọ́ kó o máa ṣá kíjokíjo bó o bá dẹ̀ jẹ́ èèyàn àtàtà ó yá múra sí ètò ìṣẹ̀lẹ̀ ńlá dàràbà ó tàn kárí gbogbo rédíò nílẹ̀ yìí Tùngbá 100.9 ní déédéé agogo 10 kọjá ìṣẹ́jú 5 ṣaago 11 kù ìṣẹ́jú 10 10:05 p.m. to 10:50 p.m. Olúṣọjí Ìdòwú Ṣóyẹwù ó yá bá a káṣe bí lọ́wọ́ kò ìṣẹ̀lẹ̀ ńlá ní gbogbo ọjọ́bọ̀ Thursday ẹ má mí ìsí ẹ o ó gàtẹ ètò ó dọkọ gbogbo àwọn oníṣẹ́ òkùnkùn fún ìpolówó ọjà bí sísọ nígbọ̀wọ́ 08102478431 àjọgbọ́ lọ́tẹ̀ yìí ni. agbe wa ti dé látòkò dàrú àlùkò wa ti dé látòkò kòsùn orídẹ̀rẹ̀ wa ti dé látòkò wàjẹ́ ẹ̀ńtẹ́ ẹ̀ bá ń wò wá ìyẹn lórí ẹ̀rọ àgbélọ́wọ́ yín ìyẹn lórí ẹ̀rọ ayélujára tẹ́lẹ̀ èbò ń pè ní Facebook ẹ sáàṣì fún ìṣẹ̀lẹ̀ ńlá fans club bọ́bẹ̀ bá ti ń wò wá lójú òpó Facebook ìyẹn ìṣẹ̀lẹ̀ ńlá fans club ẹ mọ̀ ṣíà program yìí ẹ sì jẹ́ ká máa rí kọ́mẹ̀ǹtì yín Moruf Adékọ́lá láti Mòwe Ìbàfò àti ń rí ẹ̀ ń wò wá báyìí bá a ti ń sọ̀rọ̀ yẹ káalẹ́ o ẹ jẹ́ kí àwọn èjìká tí ò jẹ́ kẹ́wò bọ̀ DSP Abímbọ́lá Oyèyẹmí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn
báyé bá ń jáyé nígbà à ń jẹgbà ìbànújẹ́ ò ní tọ́ sí yín o. CSP Adékúnlé Ajíṣebútú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lágbára lọ́wọ́ Olódùmarè ẹ ò ní kàndé nínú yọ. CSP Babátúndé Paul Omiwọlé látẹ̀bọ̀yìn lágbára Olódùmarè ire báyìí lọ̀rọ̀ yóò mọ̀ yọrí sí. CSP Adéwàlẹ́yìn mi Joshua báyé bá sì ń jáde tí gbà á ń jẹ́ gbà àtọ́mọ àti àwa àtẹ̀yìn fúnra yín ìbànújẹ́ ò ní tọ́ sí yín nígbà kọ̀ọ̀kan. ẹ jẹ́ ń kí barista Dáre Ṣọ̀sánwó agbẹjọ́rò tẹnu rẹ̀ dá ń tọ́ tó sì dúró kakaraka níwájú adájọ́ ẹ káalẹ́ o òkè lẹ́ẹ̀mọ̀ ò lọ ẹ ò ní jábọ́ lágbára ọlọ. ẹ̀yin tẹ́ ẹ wá gbà wá lálejò lálẹ́ yìí ẹ mọ̀ pé bá a ti rìn báyìí bá a bá ti rìn báyìí là á kó ni. àwọn Yorùbá bọ̀ wọ́n á máa pé fọ̀rẹ́ rẹ hàn mí kí n sọrú ẹni tó o jẹ́ fún wa. ẹ̀yin tó dógbolú níjẹ̀bú rẹ mọ̀ ẹ wò ó ẹ bá kí ọ̀dọ̀fin nílùú Òdògbolú babaláwo tọrọ ìfàyè dáadáa. àwọn eléyìí ò ní bojú ẹ̀yìn bọ́ bá ń ṣọ́ odù tó yọ lójú ọ̀pọ̀n ọ̀fà ọ̀dọ̀fin lódògbolú àkèyìn o ẹ sì kó àlejò wa. ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ ńlá àwa ò ní fi gbá kan bọ̀ kan nínú a ò ní fi dúdú pe funfun bẹ́ẹ̀ làwa ò ní fi funfun pe dúdú nígbà kọ̀ọ̀kan lágbára Ọlọ́run àbá. a ò sì ní fọ̀rọ̀ ṣègbè bọ́rọ̀ bá ṣe rí báyìí làwa ó ṣe mọ́ ọmọ wa sórí àtẹ́gùn. ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀ káàkiri ilẹ̀ káàárọ̀ ojíire akínyìn àdéhùn pẹ̀ lórí bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba yóò jẹ́ òkú pẹ́ ká tó gorí ètò talẹ́ òní ẹja dókè lọ́hùn-ún ká gbọ́ polówó tá a ní ìṣẹ̀lẹ̀ ńlá mo kí a pé àkúkalẹ̀ níbi gbogbo tá a bá ti láǹfààní àti máa bọ̀ á. Òwúṣọ ewu ìṣẹ̀lẹ̀ ńlá ètò alábàárìbì ètò àtọpinpin ìfòmúfilẹ̀ yọ àwọn oníbàjẹ́ sí gbangba kí wọ́n bọnú ìwé ìtàn àgbáyé. bó o bá níṣẹ́ ibi lọ́wọ́ kó o máa ṣá kíjokíjo bó o bá dẹ̀ jẹ́ èèyàn àtàtà ó yá múra sí i. ètò ìṣẹ̀lẹ̀ ńlá dàràbà ó tàn kárí gbogbo rédíò nílẹ̀ yìí tó gbá 100.9 ní déédéé agogo 10 kọjá ìṣẹ́jú 5 ṣaago 11 kù ìṣẹ́jú 10 10:05 p.m. to 10:50 p.m. Olúṣọjí Ìdòwúṣọ ewu ó yá bá a káṣe bí lọ́wọ́ kò. ìṣẹ̀lẹ̀ ńlá ní gbogbo ọjọ́bọ̀ Thursday ẹ má mísì ẹ o. ó gàtẹ ètò ó dọkọ gbogbo àwọn oníṣẹ́ òkùnkùn fún ìpolówó ọjà bí sísọ nígbọ̀wọ́ 08102478431. àjọgbọ́ lọ́tẹ̀ yìí ni.
ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ máa ṣe. àmọ́ ṣá ẹ̀yin tó ń tún tajà ẹ tún lè wá polówó ẹ̀yin tó ń tajà ẹ tún lè wá polówó lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ẹ̀yin tá a jọ gbé tó ń talẹ̀ ọ̀rẹ́ ẹ wo ẹgbà aláìka kọ́kọ́ kí àwọn tí ń bẹ lójú òpó àwọn tí ti ń bẹ lórí social media ìyẹn lórí ìṣẹ̀lẹ̀ ńlá fans club lórí Facebook yìí ọmọọba Adéjọkẹ́ Ṣóyẹwú ẹ̀ka alẹ́ o Táíwò ipò Ọlábọ̀lárìnwá ẹ mọ̀ ká alẹ́ àyíká ẹ̀ ń bẹ lójú òpó Lekip official ọmọ mi dáadáa ọlọ́wọ́ kejì mi ọlọ́wọ́ ọ̀tún mi dáadáa lágbára Olódùmarè tí ò ní wálẹ̀ òkè ni ó sì mọ́ ọ lọ. ẹ wò ó Miss Jane ẹ̀ ń bẹ lójú òpó kàkà àwọn náà ń bẹ lójú òpó pẹ̀lú wa Honey Drop àwọn náà ń bẹ ẹ bọ́ sí à program yìí ń bi gbogbo tẹ̀tẹ̀ láǹfààní láti mọ̀ wà lórí Facebook Akórèdé Korea láti US ẹ̀yin náà ń bẹ o lágbára lọ́wọ́ Olódùmarè báyìí ìyẹrẹ báyìí ni ó sì mọ ọ̀tọ̀ sí yín lágbára Olódùmarè ẹ wò ó ẹlẹ́yìí tá a mú wa lónìí ẹ̀yin tá a mọ̀ bí a bá dé lọ́sẹ̀ tó kọjá tá a sì pé lọ́sẹ̀ yìí kó tó di pé a ṣojú òpó lẹ̀ eléyìí tá a sọ lórí ètò yìí lónìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè wá sórí nọ́mbà tó jẹ́ ìgbéléwọ́ wa gangan ẹ mọ́ pè wá bẹ̀ nọ́mbà tá a bá pè fún yín lẹ́ẹ̀ fi pè wá wọlé lójú òpó tá a wà yìí tó bá wá dẹ̀yìn ètò ẹ̀ láǹfààní àti mọ́ pè wá wọlé sórí ojú òpó tiwa lórí nọ́mbà wa. nbí orílẹ̀-èdè dúró dé nbí ilẹ̀ káàárọ̀ oòjíire ó dúró dé báyìí àjọba àwa sọ̀rọ̀ òní wọ́n jí wọn gbé ọ̀la wọ́n jí wọn gbé ọ̀tún làwọn bẹ́ wọn lórí eléyìí tá a sọ kọjá pé ńgbà tá a ti báwọn aṣáájú ẹ̀sìn ntẹ̀lẹ́sìn Islam ntẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nì níta àwọn tá a pè ń bàbá aláwọ̀ tó sì jẹ́ pé àwọn ni wọ́n ń fèèyàn ṣògùn ọ̀rọ̀ wọ́n ń fèèyàn ṣògùn ọ̀la àwa pé tó bá dọ̀tẹ̀ yìí á wà á ṣe é báyìí Prophet Elijah Adétayọ̀ ẹ̀yin náà ti ń bẹ lójú òpó wòlíì ẹ̀ka alẹ́ o àwa pé eléyìí tá a wà gbéyẹ̀wò lálẹ́ òní ń bi tí gbogbo ẹ̀ wá dé dúró àwa ní ẹ̀já wò báwa ti ń lọ káàkiri làwa ṣe wá mú àbá yìí wá ǹjẹ́ bá dìyẹ èèyàn bá sọnù tẹ́ran èèyàn bá sọnù tí ẹlẹ́dẹ̀ èèyàn bá sọnù tàbí téèyàn pàápàá ẹ wò ǹjẹ́ àjọmọ rírì tó lódùmarè yìí ní sáwa èèyàn ẹ̀yin tẹ́ ń ka Bíbélì ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì tẹ́ ẹ bá láǹfààní àti mọ́ ọgbọ́n wa tàbí tẹ́ ẹ̀ ń wò wá Ọlọ́run sọ pé mo fi àráyé tó bẹ́ẹ̀ gẹ́ nítorí náà ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni fẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ láti ní àìnípẹ̀kun
tó bá wá ṣe pé bẹ́ẹ̀ ní tòótọ́ tá a sì gbọ́ wá gbọ́ pé wọ́n ń gbèyàn lọ ní ṣọ́ọ̀ṣì wọ́n ń gbèyàn mọ́ṣáláṣí àwọn aṣáájú ẹ̀sìn pàápàá à ń gbórúkọ wọn a sì ń rí wọn wọ́n ń gbá wọn mú pé àwọn ń lórí àwọn ń lapá àwọn fi ń ṣoògùn ọrọ̀ àwọn fi ń ṣe bàṣírí làṣewádìí àáwò ẹ wò tá a bá sọ eléyìí lórí ètò yìí lálẹ́ òní àwa máa ń gbọ́ nǹkan kan tí wọ́n ń pè ní ayélẹ́la àwa gbọ́ bá a bá sì gbàgbé àwọn bàbá wa wọ́n ní gbà kan kó tó di pé ọlọ́run wọ́n jẹ́ pé olódùmarè pé òòṣà kan ń bẹ tá à ń pè ní ayélẹ́la òòṣà kan ń bẹ tá à ń pè ní Ṣàngó ó dà bẹ́ẹ̀rọ èèyàn bá sọnù bí ẹlẹ́dẹ̀ èèyàn bá sọnù tówó èèyàn sọnù tọmọ èèyàn bá sọnù ládùúgbò kan bàbá wa ní àṣẹ báyìí pé ẹja fi ní ayélẹ́la pé ayélẹ́la ẹ wò bá ayélẹ́la ti í jà ní pé òòṣà yìí yóò pọnmi sínú èèyàn yóò pọnmi sí èèyàn lára òun tọ̀hún ó yò lọ́wọ́ yóò yò lẹ́sẹ̀ yóò sì kún gbogbo ara yóò di dọ́búdọ́bù tó lè bèé pé dọ́bú tó bá pé èèyàn wà ní dọ́búdọ́bù olùtọ̀hún ló kú ó kúnkúnlé ó kúnkún gbogbo ara nù bírú ẹni bẹ́ẹ̀ bá sì tún kú ẹ wò àwọn aláìlẹ́la ni ó gbé wọ́n sì fonítọ̀hún ṣàtàn wọ́n pè sórí apẹpẹ omi ara rẹ̀ yóò wọ̀ tán tó fi gbẹ tọ́ọ̀lì ń bẹ̀ bí ẹja gbígbẹ eléyìí tí ó mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ ládùúgbò kí wọ́n mọ̀ nílùú pé bó o bá ti ṣàṣe má ṣe tọwọ́ ayélujára bá tẹ̀ ọ́ wọ́n fòkú rẹ̀ ṣàtàn ni ẹ̀yin àgbààgbà nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè ẹ̀yin ọ̀tọ̀kùlú bàbá ni a máa ṣe bẹ́ẹ̀ ẹ wo àwọn tí ń jọmọ gbé yìí àwọn tí ń kidnap káàkiri yìí àwọn tí ń pààyàn fèèyàn ṣògùn ọrọ̀ yìí àwa lérò ń gbà pé yóò dínkù torí tá a bá pé ọ̀rọ̀ àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà jẹ wá lógún ó jẹ kálukú wa lógún ọ̀nà tá a fi wọ́nú àbáyọ òun ló yẹ á tọ̀ láyé ìgbà táwa ń bẹ lọ́mọdé títí dìgbà tá a dàgbà yìí ẹ wò ó béèyàn kan bá lùgbàdì ayélujára bónítọ̀hún bá kú tán àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò láǹfààní àti gbé wọn ó sì wá àwọn tó la ayélujára àwọn tó lòòṣà ayélujára yìí wọ́n ó wà wọn lọ wọ́n ó sì sọ fún wọn pé tó ohun àwọn rírè o àwọn aláìlẹ́la ni ó sì wá wọ́n ó sì ṣètùtù wọ́n ó gbé onítọ̀hún wọ́n ó ṣàṣórí àtàn omi ara rẹ̀ ó sì mọ ọgán sínú abọ́ tó jẹ́ pé ibẹ̀ ni ó pẹ̀ sí tọ́ọ̀lì bóyá eléyìí ó sì mú kí oníkálukú oníṣẹ́ ẹbí àwọn oníṣẹ́ aburú kí wọ́n tọwọ́ ọmọ wọn bá ṣá ẹ wò bá àbádé látẹ̀ka àpolówó àápè nọ́mbà ẹ sì láǹfààní àti pè wá ẹ dákun gbogbo ẹ̀ tẹ̀ tí ń bẹ lójú òpó a ní baba Ọlátúnjí Ìbùkún ẹ ti ń bẹ ẹ mọ̀ sí àpúrógíráàmù yìí ẹ̀jẹ̀ ó rìn kálé ẹ̀jẹ̀ ó rìn ká gbogbo òlú àtòrílẹ̀-èdè káàkiri torí pé nínú eléyìí láti kọ́gbọ́n tàbí ẹ lọ sórí Lekip Official lórí YouTube yín ẹ láǹfààní àti mọ̀ wá àbí lórí Instagram ẹ mọ̀ wá kètèkètè ń bẹ bálàáfíà ó ti jọba lórílẹ̀‐èdè yìí àjọ ó jẹ wá lógún o ká tó padà dé látòkè lọ́hùn-ún mo kí wa pé ẹ kú kalẹ̀ ń bẹ.
Church of Christ, Aladura, along Mini Campus Expressway, Agoiwoye, Ogun State, announces our weekly special programs. Counseling hour, Monday and Wednesday, 10 a.m. to 4 p.m. Shiloh program on Wednesday, 9 to 10 a.m. A 3 days power revival every first Wednesday to Friday of every month, 5 p.m. prompt. Special night vigil every last Friday of the month. Sunday school program 9 a.m. to 10 a.m. Sunday service 10 a.m. to 12:30 p.m. For more enquiries 070-3787-8058. Contact Mommy and Daddy G.O. Special Apostle and Pastor Mrs. Shuel on 090-5318-8407 or 090-6963-2884. Announcer Church Management. fún ẹ̀yin tí ẹ fẹ́ wá sí ọ́fíìsì wa house communication ìṣẹ̀lẹ̀ ńlá a wà ní nọ́mbà 8 Odiolowo street apẹ́tẹ̀ ìjàdá off Olisa road ìjẹ̀bú òde ní ọjọ́ Tuesday láti aago 10 àárọ̀ títí di aago 5 ìrọ̀lẹ́. ẹ fẹ́ gbé ọ̀rọ̀ wá sí ilé iṣẹ́ wa fún ìpolówó ọjà yín MC fún gbogbo ayẹyẹ yín ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08102 478431 tàbí 07037878058. ẹ pàdé wa ní ọjọ́ Thursday ní Tùngbá FM 100.9 Ìtaolúwo Kòròdú ní dédé aago 3 ọ̀sán títí di aago 6 ìrọ̀lẹ́ 08102478431 tàbí 07037878058. Gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bá wọn sípò ẹ̀yìn wọn máa tọ́mọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ní. Ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní ru wẹ́wẹ́ o. Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o ẹbí lè dání ọ̀rẹ́ lè dání. Kúnùgún dé ẹ̀yẹ́lẹ́ ayé àkàlàmàgbò dé ẹ̀yẹ́ òdi ọ̀run àtìgún àtàkàlà àwọn méjèèjì ni wọ́n gbé ẹbọ wá ṣẹ̀rù di ọ̀run ẹbọ dóde ọ̀run ẹbọ fín ẹbọ dóde ọ̀run ẹbọ dà ó yá èrè gbogbo kó máa wọlé tọ̀ wá lágbára Olódùmarè. ẹ wò ó bẹ́ẹ̀ bá a pè wá lórí nọ́mbà ẹ pè wá lórí nọ́mbà yìí 081 13 05 1009. ajá ń pè nọ́mbà kejì 080 56 13 1009. bí kálukú wa bá rìn pé ó dà béèyàn bá jí èèyàn lọ́mọ gbé kán ní ayé lẹ́la kó sì wọlé onítọ̀hún kan yó lọ́wọ́ kan yó lẹ́sẹ̀ kan yó ń gbogbo ara ẹ mọ̀ pé gbogbo àwọn ìwà láabi tí ń káàkiri ayé yìí yóò padà dínkù ẹgá gbé wò kí lè rò ń gbà ọkàn kálukú wa ẹ fẹ́ máa wò wá
lórí Facebook ìṣẹ̀lẹ̀ ńlá fans club ẹ sáàsì fún ìṣẹ̀lẹ̀ ńlá fans club ẹ mọ̀ kọ́mẹ́ǹtì ẹ sì mọ̀ láìkì rẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ mọ̀ ṣíà programu yìí tàbí lórí Lekip official ìyẹn lórí Instagram à ń bẹ fún yín bẹ̀. hello. hello. ẹ̀ka alẹ́ ń bò lẹ́ tí ń pè wá kí lorúkọ yín. à ń pè láti Bàdíà. kí lorúkọ yín. orúkọ mi ni Ọláríwájú Ọlátúnjí. ó yà ń gbọ́ yín báyìí. ṣé ẹ kọ́ bá lè ṣe báyẹn tó dáa jù ní. ìkan torí pé bí ìbá ṣe kó bóyá ọ̀làjú tó tún dé kò rí báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí nǹkan bá sọnù àwọn nǹkan bí ìsàlẹ̀ náà wọ́n fi wà ṣùgbọ́n wọ́n ti dọ́là ju wọlé kò jẹ́ kí ráyà fún ráyè ṣe mọ́ àwọn olórí ẹlẹ́sìn àwọn kan ní ẹni ní káfẹ́ náà fún kọ́lọ́ọ̀ tí kò lè tó wa sọ́dà ìdí báyẹn lọ ó dàbọ̀. ọ̀dà ẹ ṣé ẹ ṣé. hello. ẹ mọ̀ ká alẹ́ ń bò lẹ́ tí ń pè kí lorúkọ yín ẹ yí rédíò yín lọ́ọ́lẹ̀ tàbí kẹ́ ẹ kú òun bẹ̀. ẹ yí rédíò yín lọ́ọ́lẹ̀ tàbí kẹ́ ẹ kúrò ń bẹ̀. hello. hello kí lorúkọ yín ń bò lẹ́ tí ń pè wá. ìka olúwo ni mo ti ń pè. láti bò lẹ́ tí ń pè ẹ sọ̀ sókè. ìka olúwo ní Ìkòròdú. ó yá à ń gbọ́ yín báyìí. nígbà tí ó ti di pé ẹ̀yìn ọ̀rọ̀ ní ẹ̀sìn tó ń ṣiṣẹ́ ibi tó yẹ ká lọ gan nìyẹn. ìgbà kan wà tó yẹ pé Ṣàngó pàápàá ni wọ́n fi mú nǹkan téèyàn bá jalè tí wọ́n bá fi ní Ṣàngó àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. eléyìí gan Ṣàngó ni o ayélujára ni àti àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé bẹ́ẹ̀ òun ló yẹ ká lò ní àkókò tá a wà yìí nítorí pé ó ti ń kọjá àfaradà a máa gbé tòbẹ̀. ẹ ṣé ó dà ó dà. hello. ẹ mọ̀ ká alẹ́ ń bò lẹ́ tí ń pè kí lorúkọ yín. láti mòwe ni Táyọ̀ ló sọ̀rọ̀. ó yá àgbọ̀ yín báyìí. ẹ̀ka lẹ́wọ̀ ẹ̀ pè fún wa. àṣẹ. àtọ́ dalẹ̀ o. sẹ́ẹ̀rí àwọn báìbù Kùránì wọ́n ti sọ gbogbo ẹ̀sìn àbáláyé wọ́n ti sọ di kẹ́ni wọ́n ti jẹ́ àbáláyé wa. orí báyìí ẹ bá tẹ̀ ń bá ní gbé torí àwọn tó ń tí ọmọ gbé tó ń bá a yàn àwọn Fúlàní kankan yẹn tábà fi ń wé ìbílẹ̀ kò bá dáa jù. ló ti yín bàbá. ẹ̀ ń tọ́ sà. àgbọ́yé àwọn ọmọ Nàìjíríà ń gbọ́ yín. kẹjọ ẹgbẹ́ ẹgbẹ́ fún adájọ́ Ọlọ́run ó ti yé yín bàbá láti mòwe náà ti sọ̀rọ̀ Táyọ̀. ó dà ó dà. ẹ wò ó ṣé ẹ rí gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀ ló eléyìí tí wàá pọ̀ jù bóyá kọ́mọ ní ayélujára àbí kọ́mọ ní Ṣàngó kó sì jẹ́ pé àṣírí onítọ̀hún ó tètè tú ń bolẹ̀ tí ń pè wá. báṣìírí wọn bá ń tú lójoojúmọ́ ẹ rí i pé ẹ ò wọ́n kálukú ó tọwọ́ ọmọ rẹ̀ báṣọ ẹ ló. ẹ̀ka lẹ́sà. ẹ mọ̀ ká alẹ́ ń bolẹ̀ tí ń pè wá. Alábí Jimá Alábí láti Àkúté. Àkúté ó yá ẹ dá ṣètò. láti Àkúté. à ń gbọ́ yín. ìjẹ́ bábá lè bá wa ṣe yẹn ìbá máa dáa ju o. torí pé ẹ rántí ìgbà kan tí wọ́n ní wọ́n gbé kúpà lábọ́rẹ́ ní Bọ́ládé nígbà kan nígbà mú kan bá. kinní náà ló gbé jáde òun náà ló gbé kúpà yẹn sí láyà. irú ẹ̀ bá dẹ̀ ń wáyé tó bá bá wa ṣe irú bí gbogbo orúkọ yẹn àdínkù nítorí ìdíjọ́ sí nìyẹn o. ó dáa ó dáa. ẹ̀mọ́jì àwa sùn ẹ̀mọ́jì àgbàgbé àwọn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ yóò bá ẹ̀ló tọ́lọ́dùmarè fi ń gbà fún wa ńlẹ̀ káàrọ̀ òjìrè ẹ̀mọ́jì àgbàgbé wọn níbo lẹ ti ń pè wá.
kí lorúkọ yín ń bolẹ̀ tí ń pè wá ẹ ó yà ṣe ní pàápàá torí pé a ò rọ̀jọ́ mú ṣòlókun ẹ̀ lóo. láti ìlú pẹ̀lú. kí lorúkọ yín. mọ̀rúfò gúnáìkì. ó yà ń gbọ́ yín báyìí. ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ dúdọ̀ àdáyébá wa náà ó dá tòótọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe àwọn tó jó lówó tí wọ́n ti bà wọ́n jẹ́ tí wọ́n ṣòtítọ́ àwọn gọ́gọ́gọ́gọ́gọ́ jẹ́ kókó ń bẹ̀ kọ́ bá ṣòtítọ́ tó bá ṣòtítọ́ ó máa dáa èyí tí wọ́n ṣe yóò bójúmu rárá lọ́wọ́n wà pẹ̀lú. ṣé ẹ mọ̀ nígbà táwọn àgbọ́njú tí èèyàn bá ní ayélujára báyìí àtẹni tó lòún bẹ̀ àtẹni tó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àtẹni tó ń fiṣẹ́ ọ̀hún rán láìláìlà ó wọlé tọ̀ yóò sì gbé wọn ní kọ̀ọ̀kan. ẹ wo àròjọ múṣolókun àá sì gorí ètò yìí bó bá tún wá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ já gbà pé kan kó tó di pé àádàgbére lórí ètò ìtàlẹ́ òní. hello. àgbọ̀ yín dáadáa kí lorúkọ yín. ẹ wo àgbọ̀ yín dáadáa. hello. ẹ káalẹ́ ń bolẹ̀ tí ń pè kí lorúkọ yín. ẹ káalẹ́ o ṣàdéwálé láti Ádámọ̀ kò. ó yá ẹ dá wa lóhùn pápápá. ẹ̀rí nǹkan àwọn àbáláyé yẹn òun ló dáa jù. àìlàlà yẹn bó ṣe ń pààyàn láyé ìgbà yẹn ṣùgbọ́n kì í ṣe pé kò sí kí nìyẹn mọ̀ sí but àti olóòótọ́ lójú kò sí olóòótọ́ mọ́. kí nìyẹn wà kí nìyẹn lágbára lóòótọ́ á pààyàn báyìí á fi gbogbo ẹrù di property gbogbo everything. nígbà fẹ́ fọ ọkàn property ẹ̀ nítorí náà kí nìyẹn ló máa mú. ẹ mọ̀ ayélujára ni ó pa onítọ̀hún fúnra rẹ̀. ayélujára ó gbé onítọ̀hún tó bá kó ẹrù tó òkú ayélujára fi ilẹ̀. bẹ́ẹ̀ni ayélujára pa nítọ̀hún ni bó bá jẹ́ ilé ni ló kọ́ ayélujára bá ti mú lé yẹn ẹni bá gbé nulé yẹn ayélujára máa mú. ó dà. torí náà ọlọ́run kò ṣàánú wa gbogbo tó ṣẹlẹ̀. a padà síbẹ̀ ẹ wò á padà síbẹ̀ náà ni á padà síbẹ̀ níbi táyé ti ń sunwọ̀n níbi táyé ti ń dà ibẹ̀ náà là á padà sí bẹ́yìn ó bá pè wá lẹ́yìn ètò ẹ fẹ́ ká gbé ọ̀rọ̀ kan tàbí ẹ fẹ́ ṣèpolówó ẹ pè wá sórí nọ́mbà yìí 08102478431 08102478431 ẹ wò ẹ jẹ́ nkí ìyá àdúrà pastor mrs abọ́sẹ̀dé maria soyewu àwọn onígbòhùn àdúrà sókè fún wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ògbà tó sì jẹ́ pé ọlọ́run ọba wa ń gbà fáwọn àná bẹ́ẹ̀ bá pè wọ́n fún àdúrà ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 08128253084 pastor mrs abọ́sẹ̀dé maria soyewu wọ́n ń gbàdúrà fáwọn àdúrà wa sì ń gbà ẹ wo agbára ọlọ́run làwa ń lò ó tẹ́ ẹ bá wá fẹ́ pé àwọn baba aláwo tó dẹ́pẹ́ tó bá di fa ọ̀rọ̀ ọ̀run àwọn ò ní fi dúdú pé funfun wọn ò ní fi funfun pé dúdú fún yín ẹ pé ọ̀dọ̀fin láti Òdògbolú ọ̀dọ̀fin láti Òdògbolú ọba mọ̀ wọ́n ìjòyè sì mọ̀ wọ́n lórí 08065865670 08065865670 tẹ́ ẹ bá ti pè wọ́n tẹ́ ẹ bá fẹ́ gbà wọ́n nọ́mbà yìí dáadáa ẹ lọ sórí Facebook ẹ ṣáàṣì fún ìṣẹ̀lẹ̀ ńlá fans club a ṣe ìfilọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá people's foundation ìyẹn lọ́jọ́ kẹta oṣù kejìlá ọdún 2021 eléyìí tá a wà yìí King's Dr. Saheed Òṣùpá ni ó sì ṣeré lọ́jọ́ náà ìyẹn ní Rolac Hotel Hall níjẹ̀bú òde aṣọ ti wà nígboro tó bá máa dijọ́ Monday 5,000 láṣọ
5,000 láṣọ ọ̀pá mẹ́fà ẹ wò lẹ́kì ọ̀làlẹ́kùn adéyẹmọ dágbére ìléyà. ká tó máa dágbére láṣàálẹ̀ yìí odò wa náà láti gbọ́ ètò tá a mú wá sí ti ìgbọ́ yín ẹ wò ẹ bá jẹ́ ká padà síbi ìṣẹ̀ṣe wa o ká padà sórí ìrun torí pé òun làwọn nǹkan tí àwọn bàbá wa ti filẹ̀ láyé ìgbà wọn kó tó di pé ó dágbére fáyé ká náà padà síbi ìṣẹ̀ṣe o ọpẹ́ pàtàkì lọ́wọ́ amójú ẹ̀rọ wa Bámidélé Peter MC Bami àwọn lọ́yìn sókè tó yin sílẹ̀ tẹ́fí ń gbé wa kẹ́tẹ́kẹ́tẹ́ nílé agolo ọ̀gá mi bàbá mi Olúsọjí Ìdòwú ọmọ bíbí inú oṣù ewu ẹkùṣẹ́ takuntakun èmi ọmọ yín àbúrò yín náà ni o Ọlámílékan Àlàbí ọmọ bíbí inú Adéyẹmọ àtàwọn àtẹ̀yìn àápàdé lọ́sẹ̀ tó ń bọ̀ kò ní sí nǹkan tí ó ṣe wá àwa là á gbé ayé ṣe nǹkan rere ó dìgbà tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ ibi tá a bá ètò dé lálẹ́ àátẹ̀wájú ó dàbọ̀. ẹ mọ̀ tí a gbàgbé Olúsọjí Ìdòwú ọmọ Ṣóyẹwù pé ẹ wò lọ́túnla òde yìí a ṣe ayẹyẹ ìkẹyìn màmá abiyamọ abọ̀jà gbọ̀rọ̀ eléyìí tí ó wáyé ní gbọ̀ngàn ti Wosam Arena ní àgọ́ Ìwòye eléyìí tá a ṣe yìí tó jẹ́ pé tòkú olóògbé Musinat Ìbírónkẹ́ Adénúgà Musinat Ìbírónkẹ́ Adénúgà tí gbogbo àgọ́ òye mọ̀ sí ìyá onígàrí ìyá Síkírù lẹ́lẹ́yìí tí Murphy Adékọ̀yà táwọn pàápàá tí wọ́n fi mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ń ṣèkẹyìn ìyá àwọn àgbà lọ́túnla òde yìí ní Wosam Arena nílùú àgọ́ òye ẹ wo Dr. Joel Yínká Ayéfẹ́lẹ́ MON ọjà ni ó kọrin ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá àwa là á ṣe atọ́kùn ètò ń bẹ̀ ìyẹn MC Master of Ceremony ní ọ̀túnla òde yìí gbogbo ọmọ olóògbé akíyín o ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ akí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá fún MC níbi ìgbéyàwó tàbí òkú àgbà tàbí ìṣílẹ̀ ẹ mọ̀ pé wá sórí nọ́mbà yìí 08102478431 ẹgbẹ́ ìpolówó yìí wá sórí ètò ìrẹ́ ayé ìṣẹ̀lẹ̀ ńlá ní Tùǹgbà FM 100.9 ìyẹn Ìtàlúwo nílùú Ìkòròdú MC Bami àmójú ẹ̀rọ wa tàṣálẹ̀ orin lágbára Olódùmarè ìrè báyìí lọ́rọ̀ wa ó mọ̀ yọrí sí o Ọ̀dọ̀fín lódògbòlú ẹ̀kọ́ àlejò wa lónìí Olúsọjí Ìdòwú ọmọ Ṣóyẹwù lórúkọ tèmi jẹ́ o bẹ́ẹ̀ bá pé Pastor Mrs. Abọ́sẹ̀dé Maria Ṣóyẹwù 08158253084 ẹ mọ̀ pé wọ́n àdúrà náà ó fi jagun fún yín tàbí Ọ̀dọ̀fín láti Òdògbòlú títí di ọjọ́ mẹ́jọ tá a pàdé bẹ́ẹ̀ bá pé Ọ̀dọ̀fín Òdògbòlú 08065865670 ẹ pè wọ́n ó dà yín lóhùn láì fi gbá kan bọ̀ kan nínú béèyàn kan bá pé àníwá lọ́sẹ̀ tí ń bọ̀ Ọlálékan Adéyẹmọ jẹ́ oyè wọn pé ọjọ́ ìgbín bá fẹnu kan yọ̀ ni ó rọrùn apẹ̀rin kábíyèsí èbúmàwé àgọ́ òwòye ọba Abdulrasaq Adésínà Adégbénga Adénúgbà bẹ́ẹ̀ ni baálẹ̀ Adétọ́lá Moruf olólùtí olólòdò ṣẹlú lágbára Olódùmarè àgọ́ òwòye òní dàrú o olórí Ọláníkẹ́ Adénúgbà mo sọ fún wa pé ó dàárọ̀ o bẹ́ẹ̀ ni Princess Adéníkẹ́ Tolúfarí káfíńdé mọ́ pàdé.